Naam, mo fẹ́ sáré lo àsìkò péréte láti fi pe àkíyèsí gbogbo àwa àfáà, àwa brothers, àwa sisters tí à ń ṣe kíni, tí à ń dá èsì padà fún àwọn ọmọ ẹlẹ́bọ, àwọn aláṣìṣe tí wọ́n ń bú Ọlọ́run, tí wọ́n ń bú ànábì Islam, tí wọ́n ń tako Islam lórí TikTok àti gbogbo àwọn social media apps. Màá bẹ̀rẹ̀ àkíyèsí mi lórí nǹkan tí ó clear sí mi àti èsì research tí èmi personally ṣe lórí ọ̀rọ̀ yìí. Ṣé rí, tá a bá ní parọ́ fúnra wa, eléyìí tó jẹ́ clear sí ọ̀pọ̀lọpọ̀ wa, tí mi fi expect pé kí á rí àwọn àáfàá kan tí wọ́n láwọn ń ṣe kíni, àwọn ń ṣe rọ́dù fún àwọn ará bíi lẹ́ni tí wọ́n dẹ̀ tún máa promote wọn at the same time. Ìyẹn ló mú mi fẹ́ pe àkíyèsí. Ṣé rí gbogbo àwọn ọmọ aláṣìṣe, àwọn ọmọ ẹlẹ́bọ yìí, eléyìí tí ó dà ní pé wọ́n wà lórí social media láti wá make owó ni. Wọ́n wá sórí social media láti wá make owó ni. So wọ́n wá rí gbogbo, wọ́n rí Islam gẹ́gẹ́ bí opportunity pé táwọn bá ń tako Islam, ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí ni wọ́n jáde láti wá máa gbarata, máa dá èsì padà fáwọn. Látara bẹ́ẹ̀ nǹkan, àwọn ó máa generate owó. So mi ò mọ̀ bóyá mo rí ọ̀rọ̀ yẹn gbé kalẹ̀ dáadáa, mi ò mọ̀ bóyá gbogbo èèyàn ni wọ́n gbọ́ mi ní dáadáa látara bẹ́ẹ̀, bóyá kí n tún àlàyé nìyẹn ṣe dáadáa. Gbogbo àwọn ọmọ aláṣìṣe, àwọn ọmọ ẹlẹ́bọ tí wọ́n wà lórí social media, tí wọ́n ń bú Ọlọ́run, tí wọ́n ń bú ànábì, tí wọ́n ń tako Islam, tí wọ́n ń bú àwọn àfáà, tí wọ́n ń tako gbogbo àwa mùsùlùmí yìí, wọ́n wá sórí social media láti wá make owó ni. Ọ̀gọ̀rọ̀ wọn ò wá láti wá promote ìṣẹ̀ṣe tí wọ́n láwọn ń pèpè sí gan. Wọ́n fi ìṣẹ̀ṣe àti ẹbọ, wọ́n fi bójú ni. Owó ni wọ́n wá make lórí social media, nílé tí ó dàrú tó clear sí gbogbo wa. So wọ́n wá make owó lórí social media ni. Wọ́n wá rí i pé kí ni nǹkan náà tó tóbi tó já sí pé tí àwọn bá ń takò, tí yóò máa fẹ́ ṣòwò fáwọn. So òun ló jẹ́ tí wọ́n wò pé Islam ní ẹ̀sìn tó tóbi. Wọ́n wò pé nínú gbogbo ẹ̀dá, ẹni tó jẹ́ ayọ̀ Ọlọ́run, tó jẹ́ number one nínú gbogbo ẹ̀dá, òun ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìyẹn lẹ́fìí pé wọ́n tako Islam, wọ́n tako ànábì. Bákan náà, wọ́n wá wò pé táwọn bá ń tako méjèèjì, àwọn nǹkan méjèèjì yìí nìkan kò lè wà enough láti fetch àwọn olówó dáadáa, wọ́n tún fi mú ti Allah náà kún. So ìyẹn la fi ń fi àsìkò yí pàkíyèsí wa pé ẹ jẹ́ ká stop láti máa promote àwọn ará bíi, torí pé àwọn mùsùlùmí gangan là ń promote wọn. Lápẹẹrẹ, nígbà tí àáfàá bá jáde sí tó lóun fẹ́ wá ṣe rọ́dù fún wọn, tó wá gbé àwọn ọmọ ọ̀tọ̀ Ọlọ́run yẹn, tó wá gbé fọ́tò wọn sókè pé káwọn mùsùlùmí ó máa wo fídíò wọn o, kí wọ́n wo fọ́tò wọn o. Ṣé mọ̀ pé indirectly ó ń promote wọn nìyẹn? Nǹkan táwọn sì ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn. Nǹkan táwọn ọmọ ẹlẹ́bọ, àwọn ọmọ aláṣìṣe yìí, nǹkan tí wọ́n ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nìyẹn, pé káwọn mùsùlùmí káwọn èèyàn máa fọ́n fídíò àwọn ká. Because the more tẹ bá ṣe ń share fídíò wọn, làwọn èèyàn ṣe máa lọ sórí platform wọn pé jẹ́ tún lọ wo nǹkan míì tó sọ, jẹ́ tún lọ wo nǹkan míì tó sọ, jẹ́ tiẹ̀ lọ wo ẹni yìí, jẹ́ lọ wo bó ṣe rí, jẹ́ lọ wo àwọn nǹkan tó sọ bẹ́ẹ̀. So àwa mùsùlùmí gangan là ń promote àwọn ará bíi. Lèmi ṣe ń lo àsìkò yìí wípé ẹ jẹ́ ká stop láti máa dárúkọ wọn, láti máa gbé fídíò wọn gẹ́gẹ́ bí overlay síbi fídíò tá a bá fi ń ṣe rọ́dù fún wọn. Wọn àwọn pípù yìí, wọn ò jẹ́ nǹkan kan, wọn ò nítumọ̀, wọn ò bùkátà ká máa sọ̀rọ̀ wọn, ká máa dákọ̀ wọn, ká máa fọ́n fídíò wọn káàkiri, ká máa fi fídíò wọn, ká máa fi ṣe overlay nígbà tá a bá ń review tiwọn. Ìyẹn kọ́ àṣìṣe ńlá ló jẹ́ fáwọn mùsùlùmí àti fún gbogbo àwọn àfáà tí wọ́n ṣe ẹjọ́ torí tọ́lọ́run, ẹ jẹ́ ká lọ stop ẹ̀, gbogbo àwa tá à ń ṣe.
torí à ń promote wọn àwa là ń promote wọn. Ẹ jẹ́ ká stop láti máa promote wọn. Nǹkan táwọn sì ń wá gangan nìyẹn, wípé káwọn èèyàn máa promote àwọn kan máa fọ́ fídíò àwọn káàkiri. Àwọn ọ̀tọ̀ Ọlọ́run láwọn tá a sọ pé à ń refute, à ń ṣe rọ́dùn fún, ó tún wá jẹ́ pé àwa mùsùlùmí náà láti máa promote wọn. So ẹjọ́ torí tọ́lọ́run, gbogbo ẹ̀yin àfáà, gbogbo ẹ̀yin sisters, ẹ̀yin brothers, ẹ̀yin tẹ́ ń dá ìsì ọ̀rọ̀ padà fún àwọn ọmọ aláṣìṣe, àwọn ọmọ ẹlẹ́bọ yìí, ẹ jẹ́ ká stop láti máa promote wọn. Ẹ má fi fídíò wọn ṣe overlay mọ́, ẹ má gbé picture wọn síbi fídíò yín mọ́, ẹ má dárúkọ wọn mọ́, ẹ má máa dídì máa ṣe fídíò fún wọn mọ́. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n bá sọ nípa Islam, nípa Ọlọ́run, nípa ànábì Muhammad Islam, ẹ mú tọ́pìkì kẹ́ sọ̀rọ̀ lé lórí, ni pé ọ̀rọ̀ táwọn kan ń sọ tí wọ́n fi ń bú Ọlọ́run báyìí 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 báyìí, kẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ó tán. Àwọn mùsùlùmí kẹ́ máa address níbi gbogbo àwọn reputation tẹ́ bá máa ṣe fáwọn ọmọ aláṣìṣe, àwọn ọmọ ẹlẹ́bọ yìí. Ẹ yé promote àwọn ọmọ ẹlẹ́bọ yìí mọ́. Ọ̀nà tẹ́ lè máa gbà refute wọn nìyẹn. Tẹ́ ẹ̀ ní gbé fídíò wọn kẹ́ fi ṣe overlay, tẹ́ ẹ̀ ní gbé picture wọn wá, tẹ́ ẹ̀ ní dárúkọ wọn. Gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n bá sọ lápẹẹrẹ ẹ̀sìn, nígbà tí ìkan tó lóun sọ̀rọ̀ pé lẹ́nu rẹ̀ wípé alukurani nǹkan o, ẹ rí i pé kò ń ṣe lẹ́nu rẹ̀ yóò, pé ìwé lásán ni lẹ́nu rẹ̀, ọ̀tọ̀ Ọlọ́run lẹ́nu ọ̀tọ̀ Ọlọ́run, pé ẹ rí i pé kò sádùá kankan bẹ́ẹ̀. Níjọ́ tí ń sọ̀rọ̀ yìí lọ́hùn, gbogbo àwọn ọmọ kéékèèké eléyìí tí wọ́n ń pè ní kinní kan bàbá, àwọn èèyàn ò tí ì jáde rárá ń jọ yẹn lọ́hùn, orí Facebook ló sì ti ṣe. Èmi wá engage pé ok, tí n bá mú àwọn àdúrà jáde fún ẹ nínú alukuran, kí ni wàá ṣe? Olóhùn gbà sílámù jọ yìí. Àwọn mùsùlùmí kan, Ọlọ́run bá ń ṣe dáadáa fún wọn, àwọn èèyàn wọn ń pàkíyèsí mi jọ yẹn lọ́hùn pé ẹni yìí ibi tí máa ń ṣe nìyẹn, irọ́ ní pa, pé ó kàn fẹ́ máa fi wá generate owó mẹ́rin nínú rọ́bà náà tó wà nínú Quran. So lẹ́yìn tí mo mú mẹ́rin yìí wá fún, mo ní ṣe ó bá tító àbí kí n tún mú mọ́ wá, ó ní kí n tún mú mọ́ wá, mo tún fi mẹ́fà lé ó jẹ́ 10. Mo ní tó bá gbà mí láyè màá mú 40 wá, tí 40 ò bá tún jọ bá tún mú mọ́ wá, ó yá wá ṣe ṣàádà, torí pé mo ti answer challenge ẹ challenge dẹ́ni ó dẹ̀ clear, Kùránì lájọ ń kà, ẹ lè bí pé lè sá lọ ni. So bí wọ́n ṣe rí nìyẹn. Ẹ jọ gbogbo ẹ̀yin àáfàá wa, ẹ̀yin brothers wa, ẹ̀yin sisters wa tẹ́ ń lọ́rọ̀ padà fún wọn, ẹ jọ ẹ má jà promote àwọn ará bí yìí mọ́. Mi ò ní kẹ́ má dé sí ọ̀rọ̀ padà fún wọn o, mi ò ní kẹ́ má refute wọn o, mi ò ní kẹ́ má ṣe rọ́dùn fún wọn o, bọ̀ ẹ má gbé fídíò wọn wá bí overlay mọ́, ẹ má gbé picture wọn sórí fídíò yín mọ́, ẹ má dárúkọ wọn mọ́. Àwọn ọ̀nà mẹ́ta gbòógì tẹ́ ń gbà promote wọn nìyẹn, nǹkan táwọn sì ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nìyẹn. So àwọn achieve wọn, owó wọlé fún wọn, wọ́n ní more strength láti máa fi àtàkùn Ọlọ́run, àtàkùn Ànábì, àtàkùn Islam látara bẹ́ẹ̀. Ẹ jọ torí tọ́lọ́run, ẹ jẹ́ ká wòye sí àkíyèsí o. Lastly, lórí ọ̀rọ̀ debate, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ lápapọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ lọ sórí platform wọn pé ẹ fẹ́ lọ bá wọn debate, ẹ jọ ẹ jẹ́ ká stop. Ẹ má lọ sórí platform wọn lọ bá wọn ṣe debate mọ́. Tẹ́ bá fẹ́ bá wọn ṣe debate, ẹ lọ sórí neutral platform ẹ lọ ṣe debate níbẹ̀. So ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé debate tẹ́ lọ fẹ́ lọ bá wọn ṣe yìí gan, ṣé tí ẹ bá win wọn níbi debate yìí, ṣé àwọn people yìí ready àti accept defeat? Wọn ò ready àti accept defeat ni, torí àwọn wá sórí social media lẹ́ni tó wá make owó ni. Wọ́n kàn lo ẹbọ àti ìṣẹ̀ṣe, wọ́n fi ń bojú láti máa fi attack Islam, wọ́n fi máa fi achieve ìmọ̀ láti máa fi generate owó ni. Gbogbo àwọn ẹlẹ́bọ, àwọn aláṣìṣe tẹ ẹ mọ̀ yẹn, ẹ rí i pé nínú ilé, nínú abúlé wọn, nínú kíní amọ̀ wọn, níbẹ̀ ni wọ́n ti ń jó jíjó tí wọ́n ń sun sísun wọn, ni wọ́n ti ń ṣe ẹbọ wọn àti ìṣẹ̀ṣe wọn. So ẹ má gbàtọ̀jẹ́ látọ̀dọ̀ àwọn eléyìí tí wọ́n wà lórí TikTok, lórí àwọn social media platforms yìí. Àwọn eléyìí wá láti wá make owó ni. So tẹ bá lè kọ́ńkà wọn nínú àwọn ọ̀nà tá a lè gbà pé ètò eléyìí tí ò bá ti ní padà, tí ò ní padà sí lọ́run, Ọlọ́run tètè bá wa jẹ́wọ́ ara rẹ̀ fún wọn. Àdúrà tí mo rò pé a lè máa ṣe nìyẹn. Bákan náà, inú àwọn ìgbìyànjú tá a lè máa ṣe láti fi máa fi kọ́ọ̀bù àwọn aburú wọn, òun ni pé ká consult àwọn legal advisers wa, káwa náà káwa wà vigilant, ká máa ṣọ́ wọn nígbà tí wọ́n bá ti kó sí akóló òfin látara mímọ àtàkì ẹ̀sìn wa àbí mímọ àtàkì àwọn àáfàá wa.
ká wá ṣe kí ni ká wá há wọn mọ́ bẹ́ẹ̀ ká fi òfin gbé wọn. Àwọn ọ̀nà tèmi rò pé bóyá a lè fi kọ́ọ̀bù aburú wọn nìyẹn, ká bẹ lọ́run fún wọn pé tó eléyìí tí ò bá ti ní padà ṣe Islam nínú wọn kọ́lọ́run tètè jẹ́wọ́ ara rẹ̀ fún wọn. Ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé ká jẹ́ kí òfin ó ṣe kí ni kí òfin kó bá wọn wí lẹ́ni tá a máa ṣọ́ wọn níjọ́ tí wọ́n bá ti lu ọgbà òfin látara mímọ àtàkì Islam Ọlọ́run ànábì àti ẹ̀sìn wa. So àwọn ọ̀nà méjèèjì tèmi rò pé bóyá a lè fi ṣe kí ni a lè fi bá wọn wí nìyẹn. So ẹ jọ̀ọ́ torí tọlọ́run ẹ jẹ́ ká wòye sí àkíyèsí yìí ká dẹ̀ yé promote wọn tí mo bá lè lórí ọ̀rọ̀ àwọn ọmọ aláṣìṣe yìí o. So ibi báyìí ni màá dúró sí kí Allah kó ṣe kí ni ó bá wa paná adẹ́bọrẹ́ gbogbo àwọn ọ̀tọ̀ Ọlọ́run ọ̀tá ànábì ọ̀tá Islam tí wọ́n ń ṣe kí ni tí wọ́n àtàkì Islam lẹ́ni tí wọ́n sọ pé àwọn ń wá owó lówó tí ò ní wúlò fún wọn láyé tí wọ́n lọ jìyà rẹ̀ lálùkìyámà kí Ọlọ́run tètè bá wa gbógun tì wọ́n. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi.